Famous on the mix. ẹjẹ́ àjọgbọ́ ẹjẹ́ àjọgbọ́ ẹwà Yorùbá lórí online social media lórí Facebook, Instagram, lórí YouTube atọ́kùn ètò wa Arábùṣọlá Adé aburúmáṣe ìjẹta ẹkùn ọkọlá bá kẹ́ méjì papọ̀ méjì dàlúdò pèdèpèdè pátá òun náà ní táyé máyàtà mi àgbáyé òun lèmi gan ń gbọ́. ẹlẹ́ńbẹ̀ Abọ́láńlé ọmọ ọgbọ̀n làwẹ̀ ló ń kí yín o ọlọ́pẹ́ ló ń kàn sí oníṣàlàfíà ní ọ̀dẹ̀dẹ̀ ọdún bí mo kí gbogbo mùtúmùwà sọmọrí tèwé tàgbà ẹ wá gbọ́ làbárì lẹ́nu mi gbogbo ọlọ́gbọ́n ayé ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ takọtabo tó ń lépò gíga nílé ayé àbí wọ ọmọọṣẹ́ tó fẹ́ dọ̀gá láyé ó gbèrò láti débi gíga ṣáwa sọ pé irú èyí ò dára àmọ́ àkìtàn nìkan ló ń gbẹ̀gbin èmi ò jẹ́ gbarú ẹ̀ láyé ló ń dìnà bí gíga ìwọ̀sílẹ̀ yìí mi ò lè gbà ní ò jẹ́ ó tẹ̀síwájú mo fẹ́ kó o ṣèrònú pìwàdà ṣé wo mọ̀ pé inú ẹ̀gbin lọ́lá ń gbé ni ẹni yòówù tó máa farayọ́lá ó di dandan kó farayẹ́gbin má ṣe kọ ẹ̀gbin láyé kó má bá sọ̀rọ̀ ẹnu láìmọ̀ tí wọ́n bá ní nìyàn máa jẹran tó tóbi ju erin lọ láyé kò gbọ́dọ̀ rẹ́rà lọ́bẹ̀ kó yọ ọ́ sọnù láwo mo fẹ́ kó o rorí o ipòkípò yòówù tó lè máa lé nílé ayé mo fẹ́ kó o rántí pé ọjọ́ abága kọ́là ń kọ̀run àti pé ìgbẹ̀gbin gbàwọ̀ sí ló ń gbéni dépò nígbẹ̀yìn arábù ọmọ ọ̀lọ̀ ó yá gbóhùn sókè gẹ́gẹ́ bí ìṣe rẹ a fẹ́ gbọ́ ohùn rẹ ò ní kan létí aráyé ẹkùn ọkọlà bákẹ́ méjì pọ̀. ọpẹ́ ńlá ni fọ́lọ́run ọba Elédùmarè Ọlọ́run ọba mi o ọ̀rẹ́ mi bá ò bá kú o a ó jẹran tó tẹ̀rín ọ̀rẹ́ mi bá ò bá kú o a ó jẹran tó tẹ̀rín láyé labókè ayé la ó fòkè sí ó dá mi lójú àṣà ò gbọ́dọ̀ wọlé gbẹ́yẹlé ẹṣin tààtààtà ó kú o ènìyàn rìn ó sọnù kò má sóhun tójú òrírí onísùúrù ló láyé ayífẹ́lẹ́ mú gbádùn ẹ̀jẹ̀. ló ti dá mi sọ́fà rẹ̀ dòdòdò rẹ̀ mí. ló ti dá mi sọ́fà rẹ̀ dòdòdò rẹ̀ mí. Ọlọ́run ò já ni yóò bá. Ọba lè wílẹ̀ ẹ̀yìn náà ló fi mí lọ́dún balẹ̀ wípé kí n wáyé. Alága wípé bàbá wa gbà mí o. Ẹlọ́dún kẹ́ bàbá bá mi ṣe ìwọ. Ìbọn Ọlọ́run ọba Elédùmarè ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ ọba tó ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ ọba tí yóò tún máa bẹ nígbà tí bẹbẹ ò ní bẹ mọ́ mi ò lẹ́ni méjì tí mo fẹ́ képe tó kọjá èèyàn Ọlọ́run ọba lẹ́yìn Ọlọ́run ọba náà ni ọba akọ́dá ayé ọba aṣẹ̀dá ọ̀run ọba tó jókòó sórí àga aláràsí rẹ̀ tó dẹ̀ ń darí gbogbo ayé àtọ̀run tí ó sì ká láyà Ọlọ́run ọba ẹ̀yin náà ni mo fìbà fún mi lẹ́ni méjì tó kọjá èèyàn Ọlọ́run ọba o ẹ̀yin lẹ́ni má bẹ̀rù kí n máa lọ ẹ̀ ń bẹ lẹ́yìn mi ń lálágbẹ̀kẹ̀lé kankan bí kò ṣe ẹ̀yin Ọlọ́run ọba Elédùmarè Ọlọ́run ọba o. Oore àná oore èṣì mọ́nú ọdún táwa yìí ìdájú tó kọ́
ohun táyé bá kúkú sọ ẹ̀dà ló máa fi bú ẹ bódọ̀la káwa láti máa tẹ̀síwájú ká máa ṣe ohun tá à ń ṣe lọ ká má wẹ̀yìn ó dá mi lójú pé lọ́jọ́ kan àkókò dáa jẹ́ ọ̀rọ̀ mi náà ni. ìbá ọlọ́run ọba tó ṣẹ̀dá gbogbo ayé pátápátá ọba tó ṣẹ̀dá àwọ tó ń wò mí ọba tó ṣẹ̀dá àwọ tó nífẹ̀ẹ́ mi ọba tó ṣẹ̀dá àwọ tó nífẹ̀ẹ́ mi ọba tó ṣẹ̀dá èmi fún ara mi gan tó jẹ́ pé àlámọ̀rí mi ọwọ́ ọlọ́run ọba ló wà mo ṣe báyìí mo wá ṣèbá ọkùnrin mo ṣèbá obìnrin ìbá ọkùnrin gbogbo àgbáláyé pátápátá ìbá gbogbo obìnrin àgbáláyé pátápátá mo ṣèbá ọlọ́run ọba o ẹ jẹ́ kó yẹ mí ẹ má jẹ́ kó yẹ ẹlẹ́ fún mi ọlọ́run ọba mo dúpẹ́ o gbogbo ọ̀nà tó ń gbé mi gbà gbogbo ọ̀nà tó ń gbé mi tọ̀ mo dúpẹ́ gbogbo àyíkáyè tí mo bára mi mo dúpẹ́ ọlọ́run ọba o kò tí ì tọ́ síbẹ̀ má fi mí sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ọlọ́run ayéfẹ́lẹ́ mò ń gbádùn ẹ̀ jù ọlọ́run. tèmi tó mi lẹ́rù tèmi tó mi lẹ́rù tèmi tó mi lẹ́rù ìgbàgbọ́ ìgbàgbọ́ ẹ máa fi kú. ṣẹ́rí tí ó ti fi sẹ́ńtì ẹ̀ka ẹ̀yọ́ tí wọ́n bá ti fẹ́ràn mi èmi ti fi 20% tó kù wọ́n sílẹ̀ ọ̀nà. wàláì tí 80% ẹ̀dá tó bá ti fẹ́ràn mi tí àwọn ẹ̀ bá tẹ̀ ti fẹ́ràn mi 20 tó kù mo dúpẹ́ fọ́lọ́run ọba Elédùmarè. mo wá kí gbogbo ẹ̀yin ọ̀gá mi pátápátá nínú pèdèpèdè ẹ̀yin tẹ́ ti ń pèdè kí n tó máa pèdè ẹ̀yin tẹ́ ń pèdè nígbà tí mo ń pèdè ẹ̀yin tẹ́ tún máa pèdè nígbà tí mi ò ní pèdè mọ́ èmi á máa sọ yí pé pèdèpèdè yàtọ̀ sí sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni sọ̀rọ̀sọ̀rọ̀ yàtọ̀ sí pèdèpèdè mo kì í yan ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ kú làákàyè ohun yìí ò ní há láéláé gbogbo ẹ̀yin ọ̀gá mi pátápátá pàápàá jùlọ gbogbo ẹ̀yin ẹgbẹ́ Vivan pàápàá jùlọ gbogbo ẹgbẹ́ Vivan nípínlẹ̀ Èkó mo kì í yan ẹ kú iṣẹ́ ọpọlọ àdúrà gbogbo ọdún máa gbà mo wá kí àwọn ọ̀gá mi pàtàkì látòrí ọ̀gá mi Ọmọlẹ̀yẹ Balógun màmá mi àgbàlagbà mo kí ọ̀gá mi AYB ọ̀gá mi mo kí yan Adéròjú ọmọ Adépọ̀jù bàbá mi àgbàlagbà mo kí ọ̀gá mi Ọ̀jẹ̀dèjì Adébánjọ mo kí yín ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run bá wà pẹ̀lú yín gbogbo yín pátápátá ni mo kí ẹ̀yin ọ̀gá mi tẹ́ ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè látòrí ọmọ Kẹ́hìndé Gbẹ̀gàn Ayọ̀dèjì Ayọ̀ọ́lá ọmọ bàbá ní Olúyọ̀lé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn gbogbo yín Ọlọ́run ọba wà pẹ̀lú yín ẹ̀yin tẹ́ ti papòdà iwájú tẹ́ kọjú sí Ọlọ́run àjòdà ẹ̀yin tẹ́ fi sílẹ̀ kò ní bàjẹ́ láéláé Yínká Ayéfẹ́lẹ́ ẹ máa gbádùn ìmọ̀ gbádùn yín jàre. ọ̀rọ̀ kò gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́ ọ̀rọ̀ kò gbé mi lọ́kàn fúkẹ́fúkẹ́ ọ̀rọ̀ kò já mi lọ́kàn jẹ. ọ̀rọ̀ kan já mi lọ́kàn jẹ ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn fúkẹ́fúkẹ́ ẹ wá Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá. láìpẹ́ láì jìnnà ayọ̀ mi bẹ̀rẹ̀ dé. wàhálà láìpẹ́ láì jìnnà ẹ wá bá mi dúpẹ́. ọpẹ́ ńlá láìpẹ́ láì jìnnà ayọ̀ mi bẹ̀rẹ̀ dé. láìpẹ́ láì jìnnà ó wá bá mi dúpẹ́. ẹ sì máa bá mi dúpẹ́ láìpẹ́ láì jìnnà wàhálà tí màá ti fọlọ́wọ́ ọba sílẹ̀ nígbà kọ̀ọ̀kan tí mi ì fi Ọlọ́run ọba sílẹ̀ tó jẹ́ Ọlọ́run náà ni mò ń ké pè wọ́n ní mo gbẹ̀mílé wọ́n ní mo fẹ̀yìntì pẹ̀lú ògùn tó lọ́wọ́ ọba ẹ fi máa bá mi dúpẹ́ tẹ́ ẹ di àjẹyó tẹ́ ẹ máa dúpẹ́ fún mi ní kọ̀rọ̀ tẹ́ ẹ máa dúpẹ́ fún mi gbangba tẹ́ ẹ bá tiẹ̀ bínú gbà yẹn ẹ nílé sọ sí gbangba. ọlọ́run kò gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́ bí Jésù Kristi bá gbàdúrà mi tó bá lè ṣe tèmi tó bá sì ṣe tí mo fẹ́ ọlọ́run bá gbàdúrà mi. tọ́lọ̀ bá lè ṣe ohun tí mo fẹ́ ẹ bá mi dúpẹ́. ayọ̀ mi bẹ̀rẹ̀ dé láìpẹ́ láì jìnnà ẹ̀rù bàbá ọpẹ́ ńlá. ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run bá ò ní padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan yín Ọlọ́run á máa dúró tì yín bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá ní gbogbo gbà pàápàá jùlọ gbọ́ ẹ̀yin tẹ́ wọ́n ń kópa lórí ètò wa tẹ́ ń tẹ̀lé wa ní gbogbo gbà ẹ wá Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá tẹ́ ń wò wá tẹ́ ń fún wa nímọ̀ràn tẹ́ ń wà pẹ̀lú wa tẹ́ ń ràn wá lọ́wọ́ Ọlọ́run bá máa bá mi ràn yín lọ́wọ́ gbogbo bíkíbi tí bàtà ti ń tẹ̀ nìkọ̀ọ̀kan lẹ́sẹ̀ Ọlọ́run bá mi pòrò tura síbẹ̀ àwa náà kúkú ni àwa náà ni ètò wa ètò tẹ́ ń gbádùn ní gbogbo gbà lóòrèkóòrè lórí ẹ̀rọ ayélujára WhatsApp YouTube Facebook Instagram àti gbogbo ẹ̀ lọ
tẹ́ ń gbádùn wa ní gbogbo gbà lóòrèkóòrè ọlọ́run ọba ò ní padà lẹ́yìn yín ọlọ́run máa ń bá mi wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ ṣé mo dúpẹ́ mi ò lóhun méjì tí mo fẹ́ fún yín kọjá kí n máa dúpẹ́ fún yín kí n sì máa ṣàdúrà fún yín ní gbogbo gbà torí pé láìsẹ́ yín kò sáwà ọlọ́run ọba lẹ́yìn ọlọ́run ọba Elédùmarè tó ń bẹ lẹ́yìn wa ẹ̀yin náà ló tún kàn ẹ̀yin náà lálágbẹ̀kẹ̀lé wa ọlọ́run á máa bá mi wà pẹ̀lú yín èmi náà kúkú ni orúkọ mi ò yí padà Arábù Ìṣọ̀lá yín náà kúkú ni mekila gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe yíyan jẹ ẹkùn ọkọ làbáká méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹ́pọ́n tọrọ gangan wá mú mi tẹ̀ kọ̀kọ̀rọ̀ èmi ọ̀tá pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò èmi gangan lọmọ ìmáàmù àgbà àròlé kan ṣoṣo tó ń bẹ lágbàáyé ọmọ ní Ṣàgálẹ̀ mi nílé bàbá tó bí mi lọ́mọ Ṣàgá Òkúmàsì ọmọ akérèwó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní Ṣàgá ilé bàbá tó bí mi lọ́mọ ládò odò nípínlẹ̀ Ògùn èmi lọ́mọ wọn nígbè Ìgbẹ̀sà èmi lọ́mọ Àjànàrò ọmọ Sàláwù agbére ọmọ ilẹ̀ ọmọ adábùdó òkèrè ọmọ ọ̀dọ́ àmìrò èsè òkè ṣọṣọrọ bomi ọmọ agbálẹ̀ sílẹ̀ ọ̀sà ọmọ Olúbàmẹ́sì ọmọ Àjànà ńlá lóde Ègbé nílé màmá mi àgbàlagbà ọlọ́run bá kó bá mi lọ́rẹ̀ mi màmá mi kí màmá mi kó jẹ wọn mọ́ ikú tó pa bàbá mi lọ́mọdé kó má pa ìyá mi lọ́mọdé o mò ń bọ̀ yìí tí ì dé ẹ ṣé mo dúpẹ́ èmi ni kọ́kọ́ ni wọ́n wà lórí ètò tòní o èmi àti àwọn alátìlẹyìn mi ni lẹ́yìn ọlọ́run ọba àwọn náà ló kúkú kàn nítorí pé tíṣẹ̀kẹ̀rẹ̀ mi bá ń ṣe àwọn ilẹ̀kẹ̀ wẹ́wẹ́wẹ́ tó so mọ́ Akèrègbè mi tíṣẹ̀kẹ̀rẹ̀ mi fi ń dún ṣẹṣẹṣẹ ọlọ́wọ́ bọ́tìnì wa wọ́n wà pẹ̀lú mi ní bíbá ìtajọ́ ń ṣètò Towólawí Ayọ̀pọ̀ ẹ ṣé mo dúpẹ́ àwọn ọlọ́wọ́ bọ́tìnì wa ni àwọn náà tó pọ̀ tẹ́ fi ń rí wa wò tẹ́ fi ń gbádùn wa lóòrèkóòrè mo rò pé ẹ ti rí arábìnrin tàjọ ń ṣiṣẹ́ pọ̀ látàárọ̀ wọ́n wà pẹ̀lú wa níbí báyìí Abọ́láńlé ọmọ Ọgbọ̀nlàwẹ̀ ọmọ wọn ní Ṣẹ́rí Oṣù Àkẹsàn àjọ wà níbí báyìí náà ni tájọ́ tó pọ̀ ẹ ṣé ẹ jẹ́ kí n yàbàrà kí wọ́n á fẹsẹ̀ kan délé bàbá mi King Sunny Adé Sunny Aládé níyì. Wò pé ọpẹ́ ni gbogbo rẹ̀ Yínká Ayéfẹ́lẹ́ òun ló kọ́kọ́ wọlé tó jẹ́ pé orin ọpẹ́ ni ó tún gbé bàbá mi King Sunny Adé sí ọpẹ́ tó ni kí ni díẹ̀ màá sọ díẹ̀ fún yín láìpẹ́. Gbogbo wa rẹ̀ ní wá kí dé olúwa àríga. Aláàánú máa kọrin máa fi kó olúwa ká. Aláàánú máa kọrin máa fi kó olúwa ká. Àforí mi máa tó gbogbo fún Jésù. Orúkọ títí ìdílé bá fi ṣọpẹ́. Olúwa ò ní jẹ́ kí mo rúbọ bí mo tẹ́ bá. Kíkí ọpẹ́ mi ẹ bá mi kó olúwa ká. Agbami ètò Ẹwà Yorùbá lẹ́tò ètò lẹ́wà Yorùbá ẹ gbádùn wa lẹ́nìí kódà ẹ gbádùn wa níta tẹ̀yìn wa lọ ẹ kú ti mọ̀ pé mi ò lóhun méjì bí Yorùbá yóò ṣe gòkè àgbà Yorùbá bí yóò ṣe ní ìtàkùn tí ó fẹsẹ̀ rinlẹ̀ èdè kúkú ń bá ká nílẹ̀ Yorùbá kò dẹ̀ sẹ́ni méjì tó ń fún mi lọ́gbọ́n tó ń fún mi lọ́pọlọ tó fún mi láàkàyè àyàfi Ọlọ́run ọba Elédùmarè àtàwọn èèyàn mi abẹ́nàmọ̀ mi ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín mo dúpẹ́. Aláàánú máa kọrin máa fi kó olúwa ká. Aláàánú máa kọrin máa fi kó olúwa ká. Ìlú ní ìṣọ̀kan, mo kọ́lẹ̀kùn ayọ̀. Bàbá ṣí fún mi, mo kọ́lẹ̀kùn ayọ̀. Bàbá ṣí fún mi, ilẹ̀kùn èṣù ó ti tì gbọ̀ngbọ̀n. Máa jó ní tèmi o, máa ṣọpẹ́. Èyí ní ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 2020 oṣù tí wọ́n bí mi gan-an lélẹ́yìí ṣé kò tọ́pẹ́.
tọ́ sí mi ìbémi náà rí èmi náà rí lọ́jọ́ kìíní àná mo tún bọ́ sínú oṣù tuntun oṣù ní ọdún mi ọpẹ́ tọ́ sí mi. ilẹ̀kùn ayọ̀ bàbá ṣe fún mi ilẹ̀kùn oṣù ó ti tì gbọ̀ngbọ̀n. kádùnú mọ́ níwọ̀n ọpẹ́ ní fọ́lọ́run ọba Elédùmarè àwa fẹ́ lọ sílé àwọn tí ó ń ṣe onígbọ̀wọ́ wa tí wọ́n jẹ́ kẹ́ ẹ máa rí wa gbọ́ tí wọ́n jẹ́ kẹ́ ẹ máa rí wa wò nígbàkúgbà lóòrèkóòrè tí wọ́n ń dùn wá nínú lẹ́yìn Ọlọ́run ọba Elédùmarè àwọn ni ṣùgbọ́n ẹ jẹ́ ká rí ọwọ́ yín dáadáa àti ìrọwọ́ yín dáadáa o ọdún bá kú ẹ jẹ́ ká rọwọ́ yín dáadáa bàbá ọlọ́fadà Rafcaf ẹ jẹ́ ká rọwọ́ yín dáadáa Wise Right Venture ẹ jẹ́ ká rọwọ́ yín dáadáa Atram fashion designer ẹ jẹ́ ká rọwọ́ yín dáadáa àti ìrọwọ́ yín dáadáa tó Idlos paint bàbá ọlọ́dà ẹ jẹ́ ká rọwọ́ yín dáadáa Basro International School àrètí ọwọ́ tí yín náà ẹ jẹ́ ká rọwọ́ yín dáadáa à ń bọ̀ náà Al Hikmah àwọn tó ń ta aṣọ lóríṣiríṣi àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ gbọ́rùn wọn ẹ gbádùn tí wọn náà ẹ jẹ́ ká délé agodo kẹwàá gbọ̀n táǹtà. Atram fashion design iléeṣẹ́ ránṣọ tó ṣe fi ọkàn balẹ̀ lórí níbi kí a rán oríṣiríṣi aṣọ kódà bí àbímọ́ rẹ́gí bẹ́ẹ̀ wọ́n ta aṣọ lóríṣiríṣi tí industrial button o machine gan-an ń bẹ níbẹ̀. ojúlé kìíní Ahmadiyya Crescent Ahmadiyya bus stop Ojokoro Lagos Nigeria ni wọ́n wà. ẹ lè pe Atram fashion design sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08035618750 tàbí 08138459974 Abstract fashion design lẹ́pẹ̀ yẹn. Idlos paint iléeṣẹ́ tó ṣe fọwọ́ sọ̀yà lórí kí á po ọ̀dà pọ̀ lóríṣiríṣi àwọ̀ tí ẹ bá fẹ́. Idlos paint wà ní Abẹ́òkúta ẹ lè pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08062596254 Idlos paint lẹ́pẹ̀ yẹn. Ọ̀fadà rice Ọdúnbàkú food tí ó ń ṣe ètò ọ̀fadà rice tiwantiwa ọ̀fadà rice tí kìí pàkúta ọ̀fadà rice tó yanrantí ọ̀fadà rice tí sísè rẹ̀ kò yọni lẹ́nu bẹ́ẹ̀ ni wọ́n sì ń wá alágbàtà. Ọdúnbàkú food ń bẹ ní nọ́mbà 25 Shitu Street Àdúrà bus stop Àdúrà Alágbàdo Lagos Nigeria tàbí kí ẹ pè wọ́n sí 08087028190 tàbí 07039437869 Ọdúnbàkú lẹ́kọ̀ọ́ yẹn. Wise Right Ventures, importer and dealer of all kind of quality men's shoe, slippers and sandals, bàtà ọkùnrin lóríṣiríṣi láti òkè òkun. WhatsApp number wọn ni 08024061260. ẹ pè wọ́n sí 07087024524. Wise Right Ventures lẹ́pẹ̀ yẹn. ọmọ ìyá mi Ọlọ́run ó dà máa nídìí designer tó máa di gan tó gbẹ tí mo lè náàkì lọ síbi tí mo ń lọ yàn Ọlọ́run. ọmọ ìyá mi má fọ Al Hikmah ni màá lọ Allah bẹ́ẹ̀ máa ti rá àwọn iṣẹ́ ó yà pàmbẹ́ gan. àti láti ṣe ọmọ to look sexy you want to look beautiful. ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn. better designer tó dúró re lára. Al Hikmah fabrics and models well. ó yapa agarawu ọmọ tó ṣe òṣè. you want to do shopping Al Hikmah la máa lọ dandan baby dèdè ọmọ tó ṣe you want to do shopping Al Hikmah la máa lọ dandan baby mi jẹ́ ká lọ Al Hikmah ká lọ ṣara lóore Al Hikmah better designer ó wà lẹ́bí ẹ̀pá Al Hikmah ká lọ ṣara lóore yẹ́jẹ́ Al Hikmah quality and better service we dey here to make you look sexy má pa mí nà ọmọge tó wọ designer
bẹ́tà polo ó wà lẹ̀ jalabia ó wà lẹ̀ àkàrà pẹ̀lú lace ó wà lẹ̀ plain and pattern ó wà lẹ̀ for men and women ó wà lẹ̀ ó pọ̀ yẹ́yẹ́ ó wà lẹ̀ islamic accessory ó wà lẹ̀ anything for your body ó wà lẹ̀ alikman ó wà lẹ̀ you bring some models wear ó wà lẹ̀ ọmọpẹ́ ó yá lókè ó wà lẹ̀ you dey do delivery ó wà lẹ̀ want to look sexy want to look beautiful 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 ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn better designer tó dúró re lára alikman fabrics and models well ó yapa agarawu ọmọ tó ṣe ó ṣe you want to do shopping alikman la máa lọ dandan baby dèdè ọmọ tó ṣe you want to do shopping alikman la máa lọ dandan baby mi jẹ́ ká lọ alikman ká lọ ṣara lóore alikman better designer ó wà lẹ́bí ẹ̀pá alikman ká lọ ṣara lóore alikman. My brothers and sisters, let us visit alikman for the best quality you can afford. Your satisfaction is our priority. You can locate us at kilometer 34 Lagos Abeokuta Expressway, MJ bus stop, Alakuko, Lagos. You can call for delivery. WhatsApp number 081 86 72 56 65. Thank you. Ọmọdé ló dáké ká ṣe kábíyèsí fún kábí dọ̀bálẹ̀ ha bó ṣàgbàlagbà ó yẹ ká dọ̀bálẹ̀ ká máa wípé orí aládé mò ń ṣe bàbá dé pẹ́ lórí ìbò yóò dé. ẹ ṣé mo dúpẹ́ Sunny Adé Al-Hikmat iléeṣẹ́ kan tí wọ́n yan ẹwà ara tí wọ́n yàn láàyò aṣọ oríṣiríṣi aṣọ yòówù tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ máa lọ lóde tí wọ́n á tọ́ka sí yín pé èèyàn rèé ṣé ẹ mọ̀ pé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ìrínisí níṣeni lọ́jọ́ bẹ́ẹ̀ ìrínisí nìsọnilókò wọn ò ní sọ wá lóko ẹ lọ sí Al-Hikmat ẹ ṣáà ti lọ síbẹ̀ tó bá ti jẹ́ jàlábíà lẹ́fẹ́ tọkùnrin tàbí tóbìnrin ẹ lọ́bẹ̀ tó bá jẹ́ léèsì lẹ́fẹ́ ó wà ń bẹ̀ àkàrà ó wà ń bẹ̀ plain and pattern ó wà ń bẹ̀ polo àti t-shirt tọkùnrin àti obìnrin ó wà ń bẹ̀ àwọn aṣọ tí mùsùlùmí lóríṣiríṣi ó wà ń bẹ̀ ìjáàbù tó mú obìnrin máa lò lóríṣiríṣi tẹ́ bá ti fẹ́ wà ń bẹ̀ tẹ́ bá wá fẹ́ perfume àwọn nọ́bìtẹ̀ olóòórùn dídùn àti air fresher ẹ lọ sí Al-Hikmat àdírẹ́sì wọn náà lè ti gbọ́ lẹ́kọ̀ọ́ yẹn kìlómítà 34 ni wọ́n wà o Lagos Abeokuta Expressway MJ bus stop lálákùkọ lẹ́kọ̀ọ́ nàìjíríà ibẹ̀ ni wọ́n ti ń pitú tí wọ́n ti ń ṣe orin ribiribi ẹ lọ síbẹ̀ kẹ́ lọ bá wọn dòwò pọ̀ mò ń bọ̀ náà Idlos Paint iléeṣẹ́ tó ń po ọ̀dà pọ̀ Abẹ́òkúta ni wọ́n kúkú fi kalẹ̀ sí ọ̀dà oríṣiríṣi ló ń ṣe ń bẹ̀ o emotion paint saint paint gbogbo ẹ̀ pátápátá yìí lẹ́kún kún àwọn ọ̀dà oríṣiríṣi tẹ́ ń lò tó jẹ́ pé àwọn ọ̀dà míì wà tó jẹ́ pé tí wọ́n bá fi kunlé kò ní pé ọdún kan ọ̀dà yẹn ti ṣá kò ní ṣe wò mọ́ ọ̀dà eléyìí gbére ni bọ́ọ̀kù wọ́dọ̀ ni kò ń ṣá láéláé ẹ gbìyànjú kẹ́ bá wọn dòwò pọ̀ kẹ́ lọ síbẹ̀ ẹ rí wípé rere ni Olúwa ẹ dára ọ̀rọ̀ pọ̀ pẹ̀lú Idlos Paint kẹ́ bá wọn dòwò pọ̀ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bí wọ́n ti kà fún yẹn ẹ mọ̀ yìí pé Idlos ilé iṣẹ́ tó ń pọ̀ ọ̀dà pọ̀ tọkọ ẹni ń balẹ̀ ni. Rafcaf Construction Services ilé iṣẹ́ tó jẹ́ pé gbogbo ohun tí wọ́n ń lò ilé iṣẹ́ tó jẹ́ pé gbogbo ohun tí wọ́n ń lò níbi ẹ̀ṣọ́ ilé ìyẹn làwọn yàn láàyò. Rafcaf Construction Services ilé iṣẹ́ tí ó pegedé nínú building services engineering and general contractor gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀ṣọ́ ilé pátápátá òun náà yàn láàyò ní Rafcaf Construction Services o. Ọmọrege street làwọn kúkú wà ní IT road ní Kọ́lá bus stop Alágbàdo nípínlẹ̀ Èkó làwọn náà wà nílùú Nàìjíríà ẹ pè wọ́n bá wọn dòwò pọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 080
588-93838 tàbí 081-2735-1396 ẹ bá wọn dòwò pọ̀ ẹ rí pé rere ni olúwa. ẹjọ́ èèyàn mi ẹ bá mi farabalẹ̀ kẹ́ kọ nọ́mbà yìí sílẹ̀ 080-3327-9965. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ọjọ́ iwájú tó dáa tẹ́ ẹ fẹ́ àtìmọ̀tò tó dáa fọmọ yín ẹ̀yin ní kẹ́ bá ń kọ nọ́mbà yìí sílẹ̀ ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 080-3327-9965. ilé ẹ̀kọ́ Basro International School nọ́mbà wọn lẹ kọ sílẹ̀ yẹn ẹ wá gbọ́. ilé ẹ̀kọ́ yìí ó ṣe ń mú yangàn níbikíbi. ilé ẹ̀kọ́ tó yanrantí nínú kíkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó yè kooro ni. àwọn olùkọ́ wọn pàápàá wọn perégedé níbi kíkọ́ ọmọ lọ́nà tó yè kooro bíi Western education and Islamic education. kódà kíkọ́ ọmọ ní èdè Yorùbá tó yangàn tó mú ṣe ń mú yangàn níbikíbi. Basro International School ni kò lẹ́lẹ́gbẹ́. lẹ́yìn Basro International School tún ni day and boarding ni wọ́n yàn láàyò nílé ẹ̀kọ́ wọn. Ìbò ni wọ́n wà. Èkó yìí náà nìyẹn kúkú wà ní nọ́mbà 1 Abbas Iromini Street Lára bus stop Agẹmọ Ìgbè ni wọ́n wà lẹ́kọ̀ọ́. Nàìjíríà wà yìí náà ni wọ́n wà. Nàìjíríà ni wọ́n wà. kódà tẹ́ bá mọ́ ọmọdé bẹ̀ ní kábàámọ̀ láyéláyé. kódà ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba tó yẹ kó wọn àfi kọ́ wọn yín. ẹ wá gbọ́ o kò sí àìsàn káìsàn tó fẹ́ lọ wọlé bá ọmọ yín nílé ẹ̀kọ́ náà nítorí pé ìmọ́tótó wọn tó wà ń bẹ̀ ó lé kínkà. ìdáàbòbò nípa àìsàn káìsàn wọ́n ti yàn láàyò níbẹ̀. ẹ gbìyànjú ọmọ wọn yín lọ síbẹ̀. Basro International School wọn ò ní já ẹni tàn mọ́ ẹ ṣe. àlàdé ọjọ́ yẹn máa rí ọ Pasuma ìbá láti ó ti rò pé bèbí ni kò lè bá wọn kéwì ọmọ padà ẹni tí wọ́n fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ ọ̀nà. àlàdé ọjọ́ yẹn máa rí ọ Pasuma ìbá láti wọ́n ti rò pé bèbí ni kò lè bá wọn kéwì ọmọ padà ẹni tí wọ́n fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ ọ̀nà. Gbogbo ọgbà ọpẹ́ ní bèbí Pasuma gbogbo ọ̀nà ọlọ́run bèbí mi kẹ́ni ètò ayé mi níbẹ̀rẹ̀ o kọ́kọ́ kòrò àti bèbí ìgbé wà ní ìṣòro o lè jù èmi náà mọ̀ pé ó ń padà ní ọmọ tó sọ mo tẹ̀ sí gọ́gọ́rà òpin kò ti jù mo tẹ̀ sí gọ́gọ́rà òpin kò ti bọ̀ mo ti rò pé wọ́n jẹ́ àfún ní kótó ní kọ́ba mi kó forúkọ mi ó wá sí wo lọ́nà bá dé lórúkọ mi ìbá fọ́nká ẹ̀ o. Arabu Ìṣọ̀lá mi kídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàbàtà akúrúmáṣe èèyàn jẹ ẹ̀kan ọkọ làbá káméjì pọ̀ orúkọ tèmi náà ti fẹ́ fọ́n káyé. Ó ṣe jàre Alábí Pasuma ni ẹ lẹ́gbọ́n yẹn. Ẹ ṣe kọ́ kọ́ lágbá mi ètò tòní Ẹwà Yorùbá lẹ́tò ètò lẹ́wà Yorùbá. Ẹ kúkú ti mọ̀ wá ẹ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ pé lówe là ń lò gidigbo ọlọ́gbọ́n ló ń jo ọ̀mọ̀ràn ló sì ń mọ̀. Òwe tá a mú wa lọ́dọ̀ tèmi tá a fi bára wa sọ̀rọ̀ òwe ni. Akọlò èdè lálù kọjá òwe la fẹ́ lò lénìí. Kí lòwe náà? Báwo lòwe náà ṣe lọ? Ẹ máa gbọ́. Tí wọ́n bá ní ènìyàn máa jẹ ẹran tó tóbi tó erin láyé, irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí èèrà nínú ọbẹ̀ kó yọ sọnù. Òwe ni. Báwo la ti ń lò? Irú àsìkò wo là ń lò? Àwọn èèyàn wo là ń lò fún? Kí ni wọ́n ń pè ní erin? Erin jẹ́ ẹranko tí ó tóbi nínú igbó. Yorùbá máa ń lo erin wọ́n máa fi ń pa òwe. Yorùbá lọ wá bọ̀ wá ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Ṣé mo kọ́ pé ìyọ̀rí nǹkan fìrí kó kọjá fìrí? Mo rí kí nǹkan tó kọjá fìrí nísìnyí. Kò gbọ́dọ̀ wá lọ kó wa bọ̀ kó wá jẹ́ erin ni láéláyé. Tẹ́rin máa fi rìn tó máa fi kọjá. Kódà ẹni sùn bá tají torí pé ẹranko tó tóbi ni tó dẹ̀ kilẹ̀. Mo ń pa tí mo tán pèlè erin. Èèrà táwa ń rí nínú ọbẹ̀ tá à ń yọ̀ dànù gbogbo alamọ tó ń pèlè èèrà tó jẹ́ pé àsìkò ẹ̀rùn làwọn máa ń jẹ. Èèrà kì í ṣeré inú òjò wọ́n mọ̀ bára wọn. Ó rántí
àwọn òwe kan tí wọ́n máa ń pa fún wa nígbà tí a wà ní ilé ẹ̀kọ́ kẹta ní Ìfẹ́kọ̀wájọ local government school láwùkọ alágbọ̀n. ọ̀rẹ́ mi gbogbo àwọn ọ̀rẹ́ mi Ọlálẹ́yẹ Ọmọkọ́láwọlé tó bá ń gbọ́ mi nísìnyí a máa rántí Fẹ́lá Adébáyọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mi yẹn Ismaila Ọdẹ́bíyì nígbà yẹn lọ́hùn a ní ìwọ ọ̀lẹ tọ́ ìra lọ kí o sì kọ́ ìṣe rẹ̀ wọ́n máa fi ń bá wa sọ̀rọ̀ nígbà yẹn tá a wà kékeré. Èèrà nítorí pé lásìkò ẹ̀rùn làwọn máa ń kó oúnjẹ pamọ́ nítorí lásìkò òjò wọn lè jáde. Mo kàn mú yẹn wá ni mo fẹ́ ṣe àpèjúwe èèrà fún wa ni àwọn kòkòrò kéékèèké téèyàn wá ń rí nínú ọbẹ̀ tó ń yọ́ dànù nítorí pé kí ni ó ti mọ̀ pé òun fẹ́ jẹ irin. Ohun tí wọ́n ń pè ní èèrà nìyẹn mo mọ̀ pé ìyẹn ti yé wa bẹ́ẹ̀. Ṣé ẹ wá rí wípé gbogbo ọ̀nà tí erin kì í fi ń ṣe ẹgbẹ́ èèrà ẹ mọ̀ pé ó pọ̀ jù. Ẹni tí erin ti ń dúró dè láti jẹ tó mọ̀ pé òun fẹ́ jẹ erin tó wá ń gbìyànjú láti máa jẹ èyí tí ó ti wà nítòsí rẹ̀ náà tó tún wá ń rí èèrà nínú ohun tí ó ń rọ́jú jẹ tẹ́lẹ̀ náà ó kàn rọ́jú jẹ ni torí pé ó mọ̀ pé erin dúró dòun lọ́jọ́ iwájú tóun fẹ́ jẹ tàbí ẹnìkan ti ríran sí pé ó máa jẹ erin lọ́jọ́ iwájú tàbí nínú àlámọ̀rí èèwù náà ti mọ̀ pé erin ń bẹ lọ́jọ́ iwájú tóun fẹ́ jẹ ó wá rí èèrà nínú ọbẹ̀ wá yọ dànù. Ṣé mọ̀ pé irúfẹ́ ni bẹ́ẹ̀ tó kọ́kọ́ rí èèrà yẹn náà yóò rí bí ìwọ̀sí bí ẹ̀gbin àrífín àbùkù yóò sì ro kódà ó lè máa ro èrò kúrò nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa fi ń pògùn náà máa fi ń para wọn pé èmi ṣá wọ́n tẹ̀ máa ń sọ ìbò kan why me tí ò bá jẹ́ why you tàwa ni kò jẹ́ tọ́ka ẹni tó yẹ kó jẹ́ nítorí pé ó ti ro yí pé kóun ló yẹ kóun wà nípò yìí òun ló yẹ kóun wà nírúpò yìí òun ló yẹ kóun wá máa rí èèrà nínú ọbẹ̀ tòun òun tí tó jẹ́ pé ọmọ ọlọ́lá lòun ọmọ olówó lòun ọmọ èèyàn pàtàkì lòun tàbí òun tó jẹ́ pé òun kàwé ó pálí tòun ó tó jẹ òun tó jẹ́ pé ọpọlọ wà lọ́pọlọ tòun gbogbo ọ̀nà lòun lè gbà tóun lè fi rówó òun lòun wá ń rí ló àbùkù yìí lòun wá ń jẹ́ pé òun wá dẹni tí òun tó jẹ́ pé òun dẹni ìwọ̀sí òun dẹni yẹpẹrẹ nítorí pé ó ti rí rẹ̀ gẹ́gẹ́ bíi pé nǹkan kan ṣe ń bọ̀ lọ́jọ́ iwájú tí òun fẹ́ jẹ. Pasuma mò ń gbádùn ẹ̀jà rẹ ẹ ṣáà máa tẹ́tí lẹ̀ gbogbo orin tá a bá ń jù sí mi gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ ẹ ṣáà máa rẹ́ kọ̀ọ̀kan bẹ̀. Mo ń gbádùn rẹ. Ẹni tó ti rò pé kò lè jẹ́ èèyàn. Báwo ni ẹ tún wo àná láti kà? Dákọ̀ wọn tí ẹ jẹ́ òsì oníjọ́ lẹ́nu òní tó ń jẹ́ gbádùn pẹpẹ jẹ kúrò. Bára tó ń sùn ní kò sùn kan sùn bá lójú. Áfíríkà lè ti gbé mi pàṣẹ òtún mọ́ o. Láyé mo wà lọ́rùn fún wa kò yé mi aláyé náà. Ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye o láti lọ. Ẹbú mẹ́ta ló ti fi hàn mí o tó yé mi. Má sáré o má jẹ́ dúró o má jà pọ̀ o. Mo ní méjì má ṣe ìjọ láyé mi. Ẹ mọ̀ yí pé afárá ẹ̀gbin là á kọ́kọ́ ń tọ̀ débi ọ̀la ni ṣé ń gbọ́ ohun tí Pasuma ní. Arábùsùn wọn ti rò pé kò lè jẹ́ èèyàn ó máa ń lọ ayé máa ń mọ̀ ọ́n bọ̀. Arábùnrin ò dúró sójú kan láti lè mi ò sáré mi lásàjẹ ó dàbí òróró àmì pin ẹmú mẹ́ta ìwọ̀ntúnwọ̀nsí lọ́bẹ̀ lè lo inú ọbẹ̀ ló fi mọ́ bẹ̀ dùn. Àsìkò tó bá ti yá kò sẹ́ni lè dá dúró. Má dúró má sọsẹ̀ ṣáàtì máa gbìyànjú máa tẹ̀síwájú lóòrèkóòrè. Mo mọ̀ pé ẹ ń gbádùn mi báyẹn òwe tí mo mú wá yìí
mo rò pé ó ń yé ń yékéyéké owó yìí ó tún lọ báyìí tí wọ́n bá ní ènìyàn máa jẹ ẹran tó tóbi tó ju erin lọ tàbí tó tó erin gan tó tóbi tó tó erin kó má gbìyànjú láti kọjá àyè ara ẹ̀ kó má gbìyànjú láti ṣe ohun tọ́wọ́ òtò ọ̀pọ̀lọpọ̀ ìkan omi àti yanrìn ló máa ń di òkun ibi pẹlẹbẹ la ti ń mú ọ̀lẹ jẹ ìwọ tó ti rọ́jọ́ wájú ara rẹ pé o fẹ́ jẹ ẹran tó tó erin tó wá fojú di èèrà kéékèèké tí o ṣàìmọ̀ yìí pé àwọn wípé erin tó fẹ́ jẹ yẹn erin yẹn ò ṣe é kì sẹ́nu lódindi nǹkan wẹ́wẹ́wẹ́ bí èèrà lápapọ̀ tí yóò di erin yẹn tí yóò tóbi tó erin tá a bá ń gbìyànjú láti débi gíga àwọn kéékèèké tá a bá nílẹ̀ ẹ má jẹ́ ká fojú di wọn ẹ má jẹ́ ká fojú yẹpẹrẹ wọn ẹ má jẹ́ ká rò pé bóyá ta ni wọ kí ló jẹ́ nítorí pé wọ́n ti ń lé òkè tàbí wọ́n tẹ̀ ti wà lókè ọ̀hún sórí ẹni tí ó wà lókè ìwọ̀n bá ní kó bẹ̀rù ẹ̀ ó ti dókè òun gan náà máa ọ̀nà tí òfin ní jábọ́ ló máa wá ẹni tẹ́jọ wà ní ẹgbẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tẹ́jọ jẹ́ sàwáwù ìwọ̀n bá ní kó bẹ̀rù ẹ̀ nítorí wípé ògùn náà máa sáré pé bóun náà ṣe máa dókè tó máa là ẹ́ mọ́lẹ̀ tó máa là ẹ́ sẹ́yìn tó máa dókè ṣùgbọ́n ẹni tó wà nísàlẹ̀ òun ni kó bẹ̀rù o tó lókùn ti mọ̀ pé ìsàlẹ̀ lòun kú wà tẹ́lẹ̀ ìwọ tó wà lókè tó bá fa ẹ̀já pọ̀ tí ẹ bá ẹni yẹn wọ́n á dé gòkè lọ tó lókùn kú ti mọ̀ òun ti rúrọ́ rẹ̀ pẹ́pẹ́ ìsàlẹ̀ ni mo kú wà tẹ́lẹ̀ bí bá dẹ̀ lókè dédé bẹ́ẹ̀ bá dẹ̀ jọ lókè káwájọ lókè dé àwọn gbìyànjú láti fà ẹ́ ṣùgbọ́n tí wọn náà bá pọn lé tó fi yìn fún tó ń kàn lábùkù tó fi pé ẹni yòó náà jẹ́ bákan gbogbo wa gẹ́gẹ́ bí àwọn olóyìnbó àwọn ẹ̀kọ́ tó máa ń gbà lọ́tún ló máa ń gbà lọ́sì àwọn kan professor àwọn kan doctor professor dà kókò ló ga jù oníkálukú ni professor láàyè ara ẹ̀ tí wọ́n bá jẹ́ professor láàyè ibi tí wọ́n tò ẹ̀ sí tó bá jẹ́ professor ẹni tí wọ́n fojú rénà yẹn professor ní láàyè ibì kan náà ihun tóun ní ìwọ lè má ní ihun tí wọ́n ní ìyẹn owó òun ní àbí fáà kò ní bẹ́ẹ̀ tí ihun tóun ní ìwọ náà lè má ní ẹ jẹ́ káyé fojú yẹpẹrẹ ara wa káyé fẹnu àbùkù káyé rò pé lágbájá yóò lè jẹ́ kankan ta ni wọ́ tí wọ́n lọ ṣẹ̀dá ẹ̀ ni ó mọ̀ pé tó máa dé lọ́la ni wọn kì í fojú rẹ̀ náà yàn ìwọ náà tó bá wá ròyìn pé ìwọ náà fẹ́ fojú pé ìwọ fẹ́ kọ̀wọ̀ sí ìwòsí òṣèré kọ̀ gba ẹ̀gbẹ́ mọ́ra o fẹ́ tí ọmọṣẹ́ o dẹ̀ fẹ́ dọ̀gá o fẹ́ tí ọmọṣẹ́ o dẹ̀ fẹ́ di ọ̀gá o lè gba àbùkù mọ́ra o lè gba ẹ̀gbẹ́ mọ́ra o dẹ̀ ń lépo gíga ó léwu ó ṣòro ṣe wàá gba ẹ̀gbẹ́ mọ́ra ń bọ̀ náà bóyá òun láti ṣeré ọpọlọ fún wa lẹ́nìí. má ṣe bí èsì òun kan ó kù sínú ìdọ̀tí. èèyàn mi má ṣe bí èsì òun kan ó kù sínú ìdọ̀tí. kàkà kó tọ́jú ìyẹ̀wò wá kó lọ kòkó lá ó kó dìrì ó kù sínú ìdọ̀tí. ṣé bí tẹ́mi bá wa àtúmọ̀ ń bí ìtò ara mi. àṣàlẹ̀ ẹ̀ṣẹ̀ jùlẹ̀. ó ṣe Alhaji Wasiu Alabi Pasuma ní àkọlé orin wọn tẹ́ gbọ́ yẹn ẹ ṣé mo dúpẹ́ wọn ò pé a rí ẹ̀kọ́ kan tàbí méjì kan nínú orin wọn yẹn tọ́wọ́ ẹni ò bá bá ikú dà kó ń bèrè ikú tó pa bàbá ẹ tọ́wọ́ ẹni ò bá bèkú dà kó ń bèrè ikú tó pa bàbá ẹ kò sọmọṣẹ́ o fẹ́ ṣọ̀gá jọ farabalẹ̀ afárá ẹ̀gbin là ń tọ̀ débi ọlẹ̀ ẹni má torí pé o lọ síbi gíga kó ba ẹ̀yìn jẹ́ tàbí o wà nípò gíga má da ẹ̀yìn rú torí pé o fẹ́ jẹun tó tẹ́rin máa fọwọ́ yọ kó máa yọ ìrà tó ń bẹ nínú ọbẹ̀ kúrò òwe ni o ẹ jẹ́ kí wọ́n lọ síṣẹ́ ọpọlọ tèmi ẹ jẹ́ lọ síṣẹ́ ọpọlọ tèmi ẹ kí n tó lọ síṣẹ́ ọpọlọ Saheed Òṣùpá lọ́jọ́ onírè péré Èdùmàrè kó pín tèmi fún mi. Ta ló lè sọ pé òun mọ̀ kó wá wí kó wá sọ kò sẹ́ni tó lè sọ pé òun mọ̀ kó tí kò ní kùdìẹ̀kùdìẹ̀ láyé yìí iṣẹ́ ọpọlọ tèmi ó bá òwe tí òwe tèmi yìí òwe tá a mú wáyìí ó bá mú iṣẹ́ ọpọlọ tèmi yìí ṣùgbọ́n Saheed Òṣùpá mò ń bọ̀ náà ta ló lè sọ pé òun mọ̀ kó wá bí kó wá sọ. aráyé wọn ò lè gbàgbé wọn. ṣé àwọn kan lè ṣe ká tó ń ṣe rere láyé ó dájú aráyé wọn ò lè gbàgbé wọn. ṣé àwọn kan ṣe rere tó ń ṣe kárí láyé ó dájú mọ kó wá bí kó wá sọ ta ló lè sọ mọ kó wá bí kó wá wí. ṣẹlẹ̀
fún mọ́ kó má jìra mẹ́rẹ̀ ta ló lè sọ fún mọ́ kó wá bí kó wá bí. ṣé gbogbo ajá ló lè sọ fún mọ́ kó yí pé. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ iṣẹ́ ọpọlọ wa tì ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yìí pé ọ̀rọ̀ wa mẹ́ta ni lórí ètò Ẹwà Yorùbá. àmú òwe wa òwe tá a bá mú àátẹ̀mú wa gẹ́gẹ́ bí àmọ̀ràn á fi gbà á nímọ̀ràn lẹ́yìn wá gbà náà á wà fún wa níṣẹ́ ọpọlọ ṣùgbọ́n iṣẹ́ ọpọlọ tèmi ó fẹ́ bá òwe àti àmọ̀ràn wa mu. kí ló òwe náà dálé lórí iṣẹ́ ọpọlọ tèmi kí ló dálé lórí. arákùnrin kan ni arákùnrin tí mo fẹ́ mú ọ̀rọ̀ rẹ̀ wá yìí nínú iṣẹ́ ọpọlọ tèmi tí ọ̀rọ̀ rẹ̀ gan bá òwe yìí tí a mú wáyé lọ́tẹ̀ yìí tó bá mu. arákùnrin yìí ó ní ìṣòro tó pọ̀ pọ̀ bẹ́ẹ̀ ló sì ń ka ìwé débi téèyàn ń kàwé dé nítorí pé bàbá àti ìyá rẹ̀ wọ́n lówó lọ́wọ́ wọ́n sì jẹ́ kí ó ka ìwé dé ibi tí ó ní àpẹẹrẹ wọ́n jẹ́ kó kàwé débi tó lápẹẹrẹ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìwé tó kà náà kò má ríṣẹ́ ó gbìyànjú títí láti rí iṣẹ́ gidi gẹ́gẹ́ bí ìwé tó wà ní ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí páálí tó gbé dání arákùnrin táwọn wí kò má ríṣẹ́ kí lórúkọ arákùnrin yìí Abíọ́dún lórúkọ arákùnrin yìí jẹ́ ìdí pàtàkì tí mo fi fún wa lórúkọ arákùnrin yìí ni wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ọ̀rọ̀ tí ń bá mú wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lórí ìkànnì mo lè má dárúkọ mo lè má jẹ́ ká ṣe àpẹẹrẹ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ ṣùgbọ́n àwọn tó mọ̀ mo fẹ́ kí wọ́n mọ̀ alágbájá ló ń bá wí ọ̀rọ̀ yẹn lè polúkúrú mo fi mọ́ wọn lójú ṣùgbọ́n wọn àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lágbájá ni ká lè rí bẹ́ẹ̀. Abíọ́dún lórúkọ arákùnrin tí mò ń wí yìí jẹ́ bàbá ẹ̀ wá rán àwọn ẹbí ó rán sí i ó rán àwọn ọ̀rẹ́ ó rán sí i màmá ẹ̀ náà bẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé kó jọ kí ni wọ́n ń bẹ̀ lé lórí yé dára rẹ̀ láàmú bàbá rẹ̀ kọ́ nílé iṣẹ́ ńlá lóríṣiríṣi ó ṣe wá máa bọ̀ nínú ilé iṣẹ́ yìí kó máa kàwé kó máa ṣiṣẹ́ níbẹ̀ kó máa sanwó ọ̀yà rẹ̀ fún ẹ̀ńbẹ̀ gẹ́gẹ́ bó ti gbà léta ó ní òun ò dúró lórí ilé iṣẹ́ bàbá òun nítorí pé òun ò ní ronú láti lo ọpọlọ tòun láti fi kó tòun náà jọ ẹ̀yin ronú lórí ọpọlọ tiyín lẹ́yìn fi kó tiyín jọ ṣé ń gbọ́dọ̀ làákàyè ìwé tó kà kò rúbò lójú bàbá rẹ̀ lówó lọ́wọ́ àwọn òbí ẹ̀ lówó lọ́wọ́ kò rúbò lójú ó gbẹ̀mí ilé iṣẹ́ ọpọlọ rẹ̀ àti ohun tó lè dùnmọ̀ rẹ̀ máa ṣe fún un ó ní bàbá mi èmi ni kọ́kọ́ lẹ́bí ẹbí mọ́ tó pọ̀ ogún ológun ni ẹrù ẹlẹ́rù ni ẹ jẹ́ kí mi náà ṣiṣẹ́ ti tèmi náà arákùnrin yìí máa ń ṣiṣẹ́ ó máa ń wáṣẹ́ kiri bó ṣe ń wáṣẹ́ kiri tó ń ṣiṣẹ́ jámi lọ́tún sódòsì àti iṣẹ́ ìwọ̀sí àti iṣẹ́ ìgbóṣà ń ṣe láti lè débi ọlá rẹ̀ nínú ẹ̀ ló fẹ́yàwó sí ṣẹkún àwọn obìnrin nígbà tí wọ́n ti rí pé ọjọ́ iwájú eléyìí dáa ṣebí kò tí ì níṣẹ́ gidi lọ́wọ́ ni ọjọ́ iwájú ẹ̀ dáa àwọn ẹbí tó ní ẹbí gidi ni wọ́n òun náà sì kàwé gidi ó fẹ́yàwó gidi ìyàwó ọ̀dẹ̀ lélẹ́rẹ́ gbogbo tó bá jọ rí ni wọ́n jọ ń jẹ nínú rọ́jú jẹ nínú rọ́jú mú yìí náà ló máa bímọ sí i báwọn èèyàn bá fẹ́ máa kọ bàbá ẹ̀ lábùkù àwọn òbí ẹ̀ lábùkù lójú ẹ̀ tàbí wọ́n fẹ́ máa yẹpẹrẹ àwọn òbí ẹ̀ á tètè pa wọn lẹ́nu mọ́ rárá o báyìí ni bàbá mi ní wá ṣe mí mo nírọ́ àwọn ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọn yẹpẹrẹ ẹ̀ wá mọ tó ṣẹlẹ̀ kí má fa ọ̀rọ̀ mi gùn mò ń bọ̀ ẹ jẹ́ kí n tún gbọ́ Saheed Òṣùpá díẹ̀ sí. Ta ló lè sọ pé òun mọ́ kó wá bí kó wá sọ ta ló lè sọ pé òun mọ́ pèrègede níwájú Ọlọ́run ọba kò sí tó o bá sọ pé wọ́n mọ́ pèrègede wọ́n náà yẹ ẹ̀yìn ẹ̀ wò yẹ̀wà tó ń wù lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí gbogbo ìwà ẹ̀ ló mọ́ pèrègede tó o bá gbàgbé kọ́ṣẹ́ lọ́wọ́ ọbẹ̀ Elédùmarè wàá má gbàgbé kọ́ṣẹ́ ra ẹ̀ wàá má gbàgbé kọ́ṣẹ́ lọ́wọ́ arákùnrin yìí ó mà ṣe bí eré ló bá rí iṣẹ́ sí ilé iṣẹ́ ńlá kan kí ni ilé iṣẹ́ ńlá náà kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n sin adìyẹ wọ́n sin ẹlẹ́dẹ̀ wọ́n sin ẹran ọ̀sìn lóríṣiríṣi adìyẹ gbogbo ohun tó rán jẹ́ sísìn pátá ni wọ́n sìn níbẹ̀ iléeṣẹ́ yìí gbòòrò ọ̀pọ̀lọpọ̀ éékà ni wọ́n fi ṣe iléeṣẹ́ yìí tí ó rẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ ó ń ṣiṣẹ́ iṣẹ́ bí iṣẹ́ ọmọ ọ̀dọ̀ bí ẹrú kò bìkítà nípa ìwé tó kà kò bìkítà nípa ipò tí àwọn òbí rẹ̀ wà kò jọ rẹ̀ lójú ọlá òrùbó lójú oore rẹ̀ ńlẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹni tó ní iléeṣẹ́ yìí Àjàlá travel all over the world ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olóyìnbó mo yá orin bàbá mi kan lónìí ó máa ń jáde káàkiri tó ń rìnrìn àjò kiri ní onírìn àjò ni
ó dẹ̀ nílé iṣẹ́ lóríṣiríṣi kì í ṣe ẹnìkan lóní ọlọ́run bá ṣe burúkú fún ẹni tó ní ibẹ̀ ṣùgbọ́n ó fi ẹnì kọ̀ọ̀kan ṣe adarí ilé iṣẹ́ kọ̀ọ̀kan tó ní ṣùgbọ́n arákùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí Abíọ́dún yìí òun kọ́ ni adarí ilé iṣẹ́ eléyìí òun náà tó wà lábẹ́ adarí tí wọ́n fi ṣe adarí ń bẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n fi ṣe adarí ń bẹ̀ ó jọra ẹ̀ lójú ìgbéraga ó wù ọ́ bí ẹ̀wù nítorí pé wọ́n fi ṣe adarí òun kọ́ ló ní ilé iṣẹ́ o kódà kò bìkítà láti yẹ̀yẹ́ Abíọ́dún nígbàkígbà kò bìkítà láti yẹ̀yẹ́ Abíọ́dún lásìkò kásìkò lójú ẹnikẹ́ni kò bìkítà láti yẹ̀yẹ́ Abíọ́dún ó ṣe é dáa kò ṣe é dáa kò bìkítà láti yẹ̀yẹ́ ẹ̀ ṣóun náà mọ̀ ni ta ló lè sọ pé òun mọ̀ kó wá ní kó wá sọ oníkálukú ló ní tiẹ̀ lára ìṣòro oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni ṣùgbọ́n wọ́n ní oníbàárà kan tó lóyìnbó ń pè ní kọ́sítọ́mà tó jẹ́ pé regular customer ni oníbàárà tó jẹ́ pé ó ṣe déédé pẹ̀lú wọn tó dẹ̀ ti wà pẹ̀lú wọn tipẹ́ ó mọ ẹni tó ní ilé iṣẹ́ yẹn dáadáa wọ́n lè jọ máa ń sọ̀rọ̀ wọ́n jọ máa ń fọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú ẹni tó ní ilé iṣẹ́ yẹn ẹ̀wà mọ̀ tó ṣẹlẹ̀ oníbàárà yìí ibi tí wọ́n ti jọ ń fọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú ẹni tó ní ilé iṣẹ́ yìí torí pé olówó lòun náà wọ́n jọ máa ń gbà lọ́wọ́ ara wọn tó jọ ń tà fúnra wọn ni ibi tí wọ́n ti jọ ń fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ló bá ní òun máa fẹ́ ta ilé iṣẹ́ nǹkan níbẹ̀ yẹn òun fẹ́ ta kóun fi ó ṣàlàyé wọ́n jọ sọ̀rọ̀ pọ̀ nígbà tó gbọ́ pé ó fẹ́ tà èwo ló fẹ́ tà níbẹ̀ ló bá sọ pé eléyìí tó wà níbi báyìí ló fẹ́ tà ó wá jẹ́ èyí tí Abíọ́dún wà níbẹ̀ tó bá dẹ̀ lè ta fún mi mo lè ra ó kí ni wọ́n tó fẹ́ fi yẹn ṣe àní mo fẹ́ rà á tó bá fẹ́ rà á kò sí wàhálà ẹ̀ wò ṣe ọlọ́wọ̀n bí Elédùmarè nítorí pé ẹni tó fi ṣàṣojú iléeṣẹ́ yìí ẹni tí ó jó nípa wọn yìí ó mọ̀ dáadáa bó ṣe débẹ̀ Abíọ́dún tó jẹ́ tó wà bẹ́ẹ̀ ó mọ̀ dáadáa ó ti fọ̀rọ̀ jóbi tó rọrọ̀ pẹ̀lú ó mọ orí èèyàn tó jẹ́ ó dẹ̀ rí oríṣiríṣi ìwọ̀sí tí wọ́n kàn látara ẹni tó fi ṣàṣojú iléeṣẹ́ yìí ó mà rà iléeṣẹ́ yìí lóòótọ́ ẹ wá mọ tó ṣẹlẹ̀ kí má dá wa lágara nítorí àsìkò ó mà rà iléeṣẹ́ yìí orúkọ Abíọ́dún náà wà fi ra iléeṣẹ́ yìí ó bá ra iléeṣẹ́ yìí tán ló bá gbélé Abíọ́dún lọ́wọ́ ó ní mo bùn ẹ́ láyé àtọ̀run kó máa ṣàkóso iléeṣẹ́ náà Abíọ́dún máa ṣe bí eré bí eré ó máa débi ọlá rẹ̀ kódà owó tiẹ̀ ó tún ju ti bàbá ẹ̀ lọ ọlá tiẹ̀ ó tún ju ti bàbá ẹ̀ lọ nítorí pé kì í ṣọ̀lẹ Abíọ́dún kì í ṣọ̀lẹ ó dẹ̀ súnmọ́ lọ́wọ́ ọba púpọ̀ tààrọ̀ tọ̀sán talẹ́ ló máa fi bẹ lọ́wọ́ ọba tààrọ̀ tọ̀sán talẹ́ ló máa fi ké pọ̀ lọ́wọ́ ọba Elédùmarè Abíọ́dún ó wá di ọlọ́lá ó wá là wá lu ẹni tó fi ṣàdarí ilé iṣẹ́ yẹn òun náà tó ṣí ṣùgbọ́n ipò wúlẹ̀ rò pé ó yẹ kó wà ṣé kó wà lábẹ́ Abíọ́dún ni àbí kó kúrò lábẹ́ Abíọ́dún mò ń bọ̀ náà Abíọ́dún máa jẹ ẹran tó ti rìn ó máa jẹ ẹran tó ti rìn nítorí pé kò yọ èèrà kúrò nínú ọbẹ̀ tó rọra ń dọ́gbọ́n yọ jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ kò yọ èèrà kó ń bẹ̀ kò kọ̀wọ̀ sí kò kọ ẹgbẹ́ ṣé bóun lóníbàárà ẹ fi rí gbogbo àwọn ẹwà tó wà lára rẹ̀ eléyìí ò kọ̀wọ̀ sí pẹ̀lú gbogbo ipò tó lọ́run bá tò sí ló fi wá di ẹni tó di ọlọ́lá tó dọlọ́lá tó wá jẹ ẹran tó tẹ̀rìn tó tún ju erin lọ ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá tẹ́ ẹ ti wà pẹ̀lú mi látàárọ̀ gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ dẹ̀ ń daṣọ bò mí tẹ́ ẹ jẹ́ ìkarahun fún mi tẹ́ ẹ daṣọ bò mí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o mo dúpẹ́ gidigidi o ẹ ṣé mo dúpẹ́ màá máa rí yín bá ní gbogbo gbà látòrí ẹ̀gbọ́n mi Kọ́láwọlé Wàsíù KLM aṣojú ọba ìlú Òkè Ọ̀dàn bàbá àgbàlagbà olóṣèlú tó lápọ̀nlé lára olóṣèlú tí ò kọmọdé lábùkù tí ò kàgbà lábùkù olóṣèlú tí ò yọ èèrà kúrò ní ọbẹ̀ tó fi ń jẹran tó tẹ́rin Kọ́láwọlé Wàsíù aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin ipò kíyà yìí wa South Constituency mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi àgbàlagbà ẹni tó ka ọlọ́run ọba kún jọrọ̀ ilé ayé yìí lọ bàmí Alhaji Mufadil Bankole aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Mapstar Project Limited mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àáfà àgbà àáfà tó gbọ́ Yorùbá yékéyéké tọ́lọ́wọ́n ọba tó wá fi ìmọ̀ jíìkì rẹ̀ bàbá kọ́ níta Muhammadu Kọ́sìm Oyèkọ́lá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ ẹ ṣé Alhaji Shitu mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi Big Abbas mo dúpẹ́ púpọ̀ bàbá mi àgbàlagbà màmá rí yín pẹ́ ọ̀rẹ́ mi pàtàkì Abdulmojid Adéjùmọ̀ lókè òkun náà mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀gá mi pàtàkì
Abdulgani ọmọ Paríọlá lókè òkun náà mo dúpẹ́ fọwọ́sowọ́pọ̀ yín ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tá a jọ fọwọ́sowọ́pọ̀ tí à ń ṣe ètò yìí gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ọmọ Tówólawí Ayọ̀pọ̀ Abọ́láńlé ọmọ Ọgbọ̀nlàwẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ọmọ wọn ní ìṣeré oṣù Akẹ̀sán ẹ ṣé mo dúpẹ́ àdúrà wa gbà alájà mi pàtàkì Simiatu ọmọ Làbákẹ́ aya Ògúnlẹ́yẹ ẹ ṣé mo dúpẹ́ àjọ wà lórí ètò ni Ọlọ́run á jẹ́ ká jọ ríra wa pẹ́pẹ́pẹ́ àdúrà wa gbà àjọ lájọṣe pẹ́pẹ́ o tábà kọ́kọ́ má semicolon a kò dé full stop ní ọkùnrin dẹ̀ níròkun kólọ́sà kó má fàbọ̀ fẹ́lẹ́bùté a sì ní gbáwòrán gẹ́gẹ́ ká má forí ẹ̀ tì síbì kan ṣùgbọ́n kí n tó máa lọ màá kí màmá mi àgbàlagbà màmá mi aya ọ̀gá mi màmá mi màmá ọ̀rẹ́ mi kí ọ̀rẹ́ mi ní kí n pè ẹ má yí síbò mí o ọ̀rẹ́ mi náà ní kí n pè o bó ti jẹ́ bọ́ bá ti pè Ajia Mariam aya Sharafadeen Ọgbọ̀nlàwẹ̀ tó dolóògbé lọ́jọ́ ọjọ́ sí abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ṣebí àná ọjọ́ 21 oṣù kẹwàá ní ọjọ́ ìbí wọn gbogbo ọjọ́ 21 oṣù kẹwàá lọ́jọ́ ìbí wọn màmá mi olùrántí Mariam aya Sharafadeen Ọgbọ̀nlàwẹ̀ Ọlọ́run á dúró tì yín Ọlọ́run á bá mi wọlé dè yín o ẹ ní kú láéláé o ẹ jẹ́ wọn mọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní lágbára Ọlọ́run ọba ẹ ní kàbùkù láéláé ẹ ti ṣọdún yìí ẹ ṣe mí tọmọtọmọ tàlàáfíà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lágbára Ọlọ́run ọba Elédùmarè ẹ ṣe púpọ̀ mo wá lọ sílé bàbá mi ọba tó ju ọba ẹ má jẹ́ sọ pé ọba tó ju ọba lọ kó má dọ̀dọ̀ Ọlọ́run nìyẹn. ẹ jẹ́ kí n kí bàbá mi ọba wa Lówódé Yewa ọba MS Akíndélé Arẹ́bígbadé àkọ́kọ́ ọba tó rẹra rẹ̀ nílẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ fọlọ́wọ́n ọba Elédùmarè tí Elédùmarè sì ń gbéga ní gbogbo ìgbà irú kábíyèsí yẹn sọ̀wọ́n kábíyèsí mi ọba mi Lówódé Yewa mo kí yín o ẹ kú iṣẹ́ ìlú ẹ ní kú láéláé ẹ sì ní dàgbà òṣì èmi ọmọ yín náà kúkú ni Arábù Ṣọlá mẹ́kídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣíyànjẹ ẹkùn ọkọ Làbákẹ́ méjì pọ̀ èmi náà ni ẹ ti gbọ́ mi lẹ́yìn ẹ gbọ́ mi lẹ́mìí ẹ ṣáà máa pè wá ní gbogbo ìgbà tẹ́fẹ́ pè wá fẹ́ǹsì a mú òde yín dùn rẹpẹtẹ lédè Yorùbá tó yanrantí èdè Yorùbá tó lẹ́wà nínú ẹ ṣáà máa pè wá ní gbogbo ìgbà láyìíká yìí ẹ fẹ́ kọ́ iṣẹ́ eré orí ìtàgé ni external communication gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nílùú òròjú wòrán yẹn ẹ ṣe púpọ̀ èmi á máa sọ kí nìkan wípé adúró má ṣiṣẹ́ ní irú orí gbà èyíkéyìí tẹ́ bá ti ń ṣe ẹ ṣáà ti tẹ́ra mọ́ yóò kúkú dáa lọ́jọ́ kan ẹ ṣe púpọ̀. nínú ẹ̀gbin lọ́la ń gbé ẹni máa fara yọlá tọ́wọ́ afá ayẹ́gbin nínú ẹ̀gbin lọ́la ń gbé nínú ẹ̀gbin lọ́la ń gbé nínú ẹ̀gbin lọ́la ń gbé ẹni máa fara yọlá tọ́wọ́ afá ayẹ́gbin nínú ẹ̀gbin lọ́la ń gbé. nínú ẹ̀gbin lọ́la ń gbé nínú ẹ̀gbin lọ́la ń gbé ẹni máa fara yọlá tọ́wọ́ afá ayẹ́gbin nínú ẹ̀gbin lọ́la ń gbé nínú ẹ̀gbin lọ́la ń gbé nínú ẹ̀gbin lọ́la ń gbé ẹni máa.